ọ̀nà kìíní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọjọ́ òní. Wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi ìjókòó yẹ wá sí, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin tẹ́ ẹ wà ní ìjọba àti ẹ̀yin tí ẹ ṣòwò. Bí ẹ ṣe gbọ́ lẹ́nu gómìnà ní ọjọ́ Sátidé tó kọjá, mo lọ sí Ẹ̀fọ̀n Àlàyé orí ìtànú àwọn ọmọ tí mo kọ́ gba mo ṣe tíjà nílò iṣẹ́ àná. Ó di pòfẹ́sọ̀ ní Amẹ́ríkà, ó rìtáyà, ó wálé, ó kọ̀wé, ọmọ Ẹ̀fọ̀n Àlàyé wá ní àwa ṣíwì yẹn ló mú mi lọ sí Ẹ̀fọ̀n Àlàyé ọjọ́ Sátidé. Bí a mú bọ̀ orí ibi àbíọ́jẹ́ ń bọ̀ lọ́wọ́ ní láti parí ẹ̀ ó kọjá lọ. Oníjọ́ Sunday lọ́nà pé mi tó ní òfẹ́ wárí mi, òfẹ́ wárí mi, ó ní àti fẹ́ wárí ọ, ó ní òfẹ́ ibi ni gbàdé wà bẹ́ẹ̀. Mo gbàgbé kọjá lánàá. Mo àwọn wẹ́ẹ̀dẹ̀ tó wípé gbàdé wáyé. President Central African Republic ó ti rán foreign minister wọ́n sọ́dọ̀ tó pé ní ìjọ kí wọ́n ṣàlàyé wà rí. Alright, mo wà ní tá a bá lè bẹ̀rẹ̀ láago 10. Ìyàwó ìlàdé yẹn o. Gómìnà òkú iṣẹ́ takuntakun yóò ṣe. You are making Ibadan livable and trying to make everybody living in Ibadan comfortable. You don't want to make people not comfortable. Ibadan, in population, is the 3rd largest city in Nigeria. But in land area, is the largest in land area. So to move from A to B in Ibadan, it's longer to move from A to B in the other 2 cities that are bigger than Ibadan in population, Lagos and Kano. And if you are going to make it convenient for people to live in Ibadan, start business in Ibadan, there must be availability of transportation.
And that is what these both terminals are meant for. The one here and the two here and the two that you have done before. And as I said, this Ibadan being the capital, not only of Oyo State, but of former Western state, of former Western region, and we can even say Ibadan is the capital of Ibadan. Then, what you are doing in Ibadan, in Oyo State, you are doing for all of us. I mean, Baba Ogun State, Lagos State, Ekiti State, Ondo State, Osun State, record wa Ìbàdàn láti gbà á tó wá kó wọn lọ síbi tí àtúntò ètò state àbájẹ ní tí òkú lọ́wọ́ á tún padà wà ní àwa wò ewu lágbàgbé síbí. We appreciate what you have. Adókèké púpọ̀ tó la tó máa pè mí ló pè kí n wá. Ní olùsẹ̀, òní tó bá ti fún mi ní ọ̀dà. Jump, I can't believe how high. Go there, you want to do. Tó jẹ́ ṣe yẹn ni pé torí ọmọlúwàbí tó jẹ́ ni ó wà pé mi lọ́pọ̀lọpọ̀ tó la tó fẹ́ ṣe gan wọ́n máa sáré pọ̀ kò jẹ́ ìdí ó pọ̀ ládùúgbò wà ó tó pọ̀ ládùúgbò ló wà torí ẹ̀ mo ṣe kọrin yẹn ó jọ mí díẹ̀. Mo sọ fáwọn èèyàn ní abá pé Mákindé ń ṣe àpé òṣèlú ń ṣe ẹnjìníà ni professional engineer onírin tó mọ bí a ṣe ń torí papọ̀ kò tí o ti wá nìkan kún o ti fi political engineering kún. Ẹni bí ìyàbọ̀ ẹni bí ìyàjọ́. Ẹ ṣeun, ilé ìdí ẹjọ́ mi púpọ̀. Ẹ jẹ́ ká wá bára wa sọ̀rọ̀ o. Tá a bá ní nǹkan tó dáa báyìí, ó yẹ ká lò dáadáa. Àǹfààní tí gbogbo wa lè jẹ lórí eléyìí ni pé ká lò dáadáa o. Àwọn oníṣòwò, àwọn òǹtajà, àwọn òǹrajà ká lè lọ láti ibì kan dé ibi kejì láì ní ìdáwọ́pọ̀ láì ní ìdènà ìlélẹ́ ìwà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa lò àlékún owó gbogbo àwọn tí ó lò àlékún àlàáfíà àlékún ọrọ̀ ajé. Gómìnà òní wọ́n ń bọ̀ ọlọ́run kò ní jẹ́ wó yẹ ọkú wọ́n máa bó òní sàmì sí yẹn
ọlọ́wọ̀n ní jẹ́ mo yọ ẹni tí kú ni wọn ò kú ẹni tí ò ṣe nǹkan tó tí ò rí nǹkan ṣe ni wọn ò kú lọ́jọ́ wọn máa ń wọ torí wà láyé wà láàyè òun nǹkan ṣe kò sẹ́ni tó lè táyé lọ́rùn ọba fẹ́ táyé lọ́rùn fẹ́ para rẹ̀ ní ọgbà ìpè ṣùgbọ́n tó yẹ kó o ṣe o gbọ́dọ̀ máa ṣe ìyẹn ló ń ṣe ń bí ìyẹn ló ń ṣe ní gbogbo ọ̀nà ọlọ́run ò ní jẹ́ fún ẹ. àwọn tó ń bú ọ náà ni wọ́n wà ní ọ̀rẹ́ yìí ọ̀la wọ́n bú èmi àwọn kan tó kú mi lẹ́yìn wọ́n jẹ̀ ní wájú wọ́n ń wá lọ́wọ́ sẹ́yìn lọ́jọ́ sátidé tí ń bọ̀ ìkan tó ṣe gómìnà tó bú mi tó sì bú mi àbá fún yásìkò ló ṣọjọ́ mi lágbára ọlọ́run ó wà ní ọjọ́ mi ẹ̀ tó bá pè wọ́n náà kó lọ ọbẹ̀. bó ṣe rí nìyẹn mú ògo ọlọ́run olódùmarè fún àǹfààní gbogbo àwọn tó máa lo bí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò. We commission this Ibadan Central Bus Terminal 1 and 2 for the benefit of everybody that we make use of and for the glory and honor of God Almighty. And we thank you, Governor Seyi Makinde, for this one. Ó ṣe ọlọ́run adé ó máa ṣe mí máa ṣe mí máa ṣe mí máa ṣe mí again and again. Hello, His Excellency will